A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti yan Bianca Odumegu Ojukwu gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè bí ó ti gbé e ga kúrò ní ipò Minister of State tí ó wà ní mínísítírì kan náà. Ìgbéga yìí wáyé lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ Ambassador Yusuf Tuggar tí ó fẹ́ lépa ìpòǹgbẹ rẹ̀ fún ipò gómìnà ní ọdún 2027. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde àná tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù. Bákan náà ni Ọ̀nànúgà kéde ìyànsípò Ṣọlá Ẹnìkanláyé láti ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí Minister of State for Foreign Affairs tí wọ́n sì fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún ìbọwọ́lù kí wọ́n tó yàn án sípò. Ẹnìkanláyé sìn gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún ààrẹ lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àti ìbáṣepọ̀ ilẹ̀ òkèèrè. Odumegu Ojukwu tí í ṣe opó olóògbé olórí ológun ilẹ̀ Biafra àti àgbà ọ̀jẹ̀ Emeka Odumegu Ojukwu sìn gẹ́gẹ́ bí aṣojú Nàìjíríà sí ilẹ̀ Spain. Lẹ́yìn èyí ni ó kọjá sí Italy kí ó tó wá gba ipò rẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Minister for Foreign Affairs lábẹ́ ìṣèjọba Tinubu ní ọdún 2023. Èyí ń wáyé bí ààrẹ ṣe júwe ilé fún ọ̀gá àgbà fún àjọ Nigerian Midstream and Downstream Petroleum Regulatory Authority NMDPRA Seidu Mohammed lẹ́yìn oṣù mẹ́rin tí wọ́n yàn sípò. Ìyọnípò yìí wáyé lákòókò tí àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ ọkọ̀ ojú òfurufú ń lérí àti daṣẹ́ sílẹ̀ látàrí ọ̀wọ́ngógó owó epo ọkọ̀ òfurufú aviation fuel. Bákan náà ni ìyọnípò rẹ̀ wáyé láàrin awuyewuye láti iléeṣẹ́ ìfọpo Dangote wípé NMDPRA yọ̀ǹda ìwé ẹ̀rí láńsẹ̀sì fún kíkó epo wọlé láti òkè òkun pẹ̀lú wípé wọ́n ní àwọn kò yọ̀ǹda ìwé ẹ̀rí kankan láti oṣù kìíní ọdún yìí. Nínú àtẹ̀jáde tí wọ́n fi kéde ìyọnípò Mohammed lánàá ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ti ní wọ́n á fi Rabiu Umar rọ́pò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni iléeṣẹ́ ológun Nàìjíríà fìdí ẹ̀ múlẹ̀ fún ilé-ẹjọ́ gíga ìlú Àbújá wípé lóòtítọ́ ni ìgbìyànjú wà àti gbàjọba lọ́wọ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu nípasẹ̀ ìdìtẹ̀gbàjọba coup d'etat ológun kan láti iléeṣẹ́ ológun ọlọ́pàá NACMP tí ilé-ẹjọ́ kò ṣe àfihàn ìdánimọ̀ rẹ̀ ni ó jẹ́rìí tako àwọn mẹ́fà tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ń pètepèrò àti dìtẹ̀gbàjọba. Lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn láti rí Retired Major General Mohammed Ibrahim Gana, Retired Naval Captain Erasmus Ochegobia Victor, Rìpẹ́tọ̀ ọlọ́pàá tó ń sìnlú lọ́wọ́ Ahmed Ibrahim àti àwọn mẹ́ta mìíràn. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan gómìnà àná fún ìpínlẹ̀ Bayelsa tí ó tún jẹ́ mínísítà fún ìsun epo lábẹ́ ìṣèjọba olóògbé Muhammadu Buhari, Timipre Silva, nínú ẹ̀sùn tí Office of the Attorney General àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ pè takò wọ́n ní ilé-ẹjọ́. Ṣùgbọ́n gómìnà àná ni a gbọ́ wípé ó ti na pápá bora lẹ́yìn tí ó fi orílẹ̀-èdè sílẹ̀ kí àṣírí ìpètepèrò wọn tó tú. Níbi ó ti ń jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kẹrin ni òṣìṣẹ́ ológun tí wọ́n dá mọ̀ sí AAA ti sọ fún ilé-ẹjọ́ wípé òun wà lára ikọ̀ tí ó ṣe ìwádìí ẹ̀sùn. Ó ní ìwádìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí Chief of Army Staff ìgbà náà General O.O. Olúyẹdé gba ìròyìn wípé Colonel M.A. Maji àti àwọn kan ń pètepèrò àti gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu tí wọ́n dìbò yàn. DPPF àgbàmọ̀fin Rotimi Oyedepo náà fìdí ẹ̀ múlẹ̀ wípé òun mọ olùjẹ́jọ́ mẹ́fẹ̀ẹ̀fà. Ẹlẹ́rìí tẹ̀síwájú wípé lẹ́yìn tí àwọn lọ tú ilé Colonel Maji ni wọ́n rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Samsung Galaxy gbà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú jọ́tà àti àwọn nǹkan mìíràn tí wọ́n tún ní ilé rẹ̀. Nínú jọ́tà yìí ni wọ́n ti rí àkọọ́lẹ̀ operational plans, orúkọ àti iṣẹ́ tí wọ́n gbé fún oníkálùkù àti àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n á ṣe kópa láàrin èròǹgbà wọn àti ìdìtẹ̀gbàjọba. Bákan náà ni wọ́n ṣe àwárí ìròyìn lórí tòṣèlú àti àyípadà tí wọ́n fẹ́ kí ó wáyé lẹ́yìn tí wọ́n bá ṣe àṣeyọrí àyẹ̀wò forensic analysis tí wọ́n ṣe sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Colonel ni ó ṣe àfihàn lẹ́kùnrẹ́rẹ́ gbogbo èròǹgbà wọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ ológun àti àwọn tí wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́. Wọ́n tún ṣe àwárí ìfowóránṣẹ́
láàrin Conemaugh, gómìnà àná Timilepe Silva àti lára àwọn afẹ̀sùnkàn tí wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́. Àjọ EFCC náà bá wọn ṣe àgbékalẹ̀ ìwádìí lórí àkọọ́lẹ̀ ìfowóránṣẹ́ Financial Records. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹlẹ́dà tí ẹ̀dá oníyọ̀ Ọba Joseph Awólọ́lá ti ní àwọn ajínigbé tí wọ́n jí olùjọ́sìn 15 gbé ní Iléje-Méje, Èkìtì ti ń béèrè fún bílíọ̀nù kan náírà kí wọ́n tó lè gba ìyọ̀ǹda. Iléeṣẹ́ ìròyìn náà ní jábọ̀ wípé àwọn olùjọ́sìn 15 láti ilé ìjọsìn Christ Apostolic Church CAC tí ó wà ní ojúlé kejì ẹ̀dá oníyọ̀ ìjọba ìbílẹ̀ Iléje-Méje, Èkìtì ni wọ́n jí gbé níbi ìṣọ́-òru tí ń lọ lọ́wọ́ ní ọjọ́ Ìṣẹ́gun. Níbi ìkọlù yìí ni wọ́n ti ṣekú pa àlejò pásítọ̀ tí wọ́n gbà. Ọba Awólọ́lá ṣe àfihàn yìí nígbà àbẹ̀wò àwọn aṣojú ìjọba sí ìlú ní Ọjọ́rú. Àwọn aṣojú tí Brigadier General Ebenezer Ogundana tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ààbò fún Gómìnà Bíọ́dún Oyèbánjí darí, Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Michael Fáládé àti alága kánsù Iléje-Méje Ọ̀gbẹ́ni Pius Alaba náà wà lára ikọ̀ aṣojú. Ọba wa fi ìgbáradì àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba hàn láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti lè dènà ìjàmbá yìí ní agbègbè. Nígbà tí ó ń fèsì, alága ìjọba ìbílẹ̀ Iléje-Méje ní lára àwọn tí wọ́n jí gbé yìí ni ìyá kan pẹ̀lú ọmọ rẹ̀ 3, ṣùgbọ́n ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí ìyọ̀ǹda wọn gbà lákàtà àwọn ajínigbé. Ìjọba ìpínlẹ̀ Èkìtì nípasẹ̀ Kọmíṣánná fún ìròyìn Táíwò Ọlátúnbọ̀sún bu ẹnu àtẹ́ lu ìkọlù yìí bí ó ti nawọ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí tí ó pàdánù ẹni wọn. Wọ́n wá sọ àsọdájú ìgbésẹ̀ wọn àti rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀kan lára àwọn olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìdìbò ọdún 2027, Dókítà Ọlájídé Adédìran tí gbogbo ènìyàn mọ̀ sí Jandor ti kéde wípé òun ti jáwọ́ ìdíje níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn, àwọn adarí ẹgbẹ́ Lagos for Lagos Movement àti àwọn alátìlẹyìn rẹ̀ ní Liberty House ní Adeniyi Jones, Ìkẹjà. Ní Adédìran ti ní ìpinnu yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ Dókítà Ọbáfẹ́mi Hamzat. Jandor ṣàlàyé wípé lọ́gán tí òun ra nomination forms ní ìṣẹ̀lẹ̀ mìíràn bẹ̀rẹ̀ sí í jẹyọ. Lára rẹ̀ ni ìpàdé láàrin ààrẹ àti igbákejì gómìnà. Lẹ́yìn èyí ni ìròyìn jẹ jáde wípé ààrẹ ti bu ọwọ́ lu Hamzat. Ìdí nìyí tí òun fi mú ìlérí òun ṣẹ láti tẹ̀lé ẹnikẹ́ni tí ààrẹ bá fà kalẹ̀ láti díje du ipò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká oníṣòwò ilé ìgbafẹ́ Pascal Okechukwu tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest ti kéde èròǹgbà rẹ̀ àti díje du ipò aṣojú-ṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin níbi ìdìbò gbogbogbò tó ń bọ̀ ní ọdún 2027. Okechukwu ṣe ìkéde yìí nínú fídíò tí ó ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram. Níbẹ̀ ni ó ti ń béèrè fún ipò aṣojú Oru East Federal Constituency ní ìpínlẹ̀ Imo lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ó ṣe àbẹ̀wò sí sẹkítẹ́ríátì APC láti kí ìgbìmọ̀ òṣìṣẹ́ tuntun kú oríire àti láti fi tó àwọn adarí ẹgbẹ́ létí èròǹgbà àti ṣaṣojú constituency rẹ̀. Okechukwu ṣàlàyé wípé òun fẹ́ àdúrà àwọn adarí ẹgbẹ́ fún ìgbésẹ̀ bí ó ti pè fún ìṣọ̀kan láàrin ẹgbẹ́ APC. Ó ṣe àpèjúwe wọn ní arákùnrin àti arábìnrin brothers and sisters tó ń ṣiṣẹ́ fún ìlọsíwájú ẹgbẹ́. Okechukwu ló ń sìn lọ́wọ́ gẹ́gẹ́ bí adarí City Boy Movement ní ìpínlẹ̀ Imo, òtẹ̀ òṣèlú láti fi ṣe àtìlẹ́yìn fún àtúndì ìbò Ààrẹ Bọ́lá Tinubu àti Renewed Hope Agenda síwájú ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Òṣèré ilẹ̀ Nàìjíríà Uzo Arukoyi ti ṣe àfihàn wípé bàbá rẹ̀ kò tíì mọ̀ wípé òun ti darapọ̀ mọ́ àwọn òṣèré. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Jude Gideonwó ni Arukoyi ti sọ̀rọ̀ lórí èsì mọ̀lẹ́bí rẹ̀ lórí iṣẹ́ tí ó yàn láàyò. Òṣèré yìí ní bàbá rẹ̀ ti gbọ́ nípa àṣeyọrí rẹ̀ nídìí eré ṣùgbọ́n kọ̀ láti sọ̀rọ̀ lórí rẹ̀ tàbí gbà á gbọ́. Arukoyi fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyá rẹ̀ kò kọ́kọ́ fi gbogbo ara mọ́ ọn nítorí ìhà tí ọkọ rẹ̀ kọ sí i, ṣùgbọ́n nígbà tí ó yá ni ó tẹ́wọ́ gbà á. Òṣèré ọmọ bíbí ìpínlẹ̀ Imo yìí ti gbilẹ̀ ní ẹ̀ka eré ní Nàìjíríà. Bí ó ti ń farahàn nínú sinimá ló ń farahàn nínú fíìmù àgbéléwò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.